wọ́n ti wọ́ àwọn afurasí agbébọn Mẹtala tọ́wọ́ tẹ̀ pé wọ́n pa ọba Alaye ní Kwara lọ sí kóòtù. ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà. òwe yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Kwara tẹ̀lé tí wọ́n fi wọ́ àwọn afurasí agbébọn Mẹtala kan tí wọ́n yìnbọn pa oníkòró tìlú Koro ọba Olúṣẹ́gun Àrẹ̀mú láàfin rẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 1 oṣù kejì yìí, tí wọ́n sì tún jí olórí àtàwọn méjì míì gbé lọ kó tó di pé àwọn méjèèjì yìí gbòmìnira. orúkọ àwọn afurasí ọ̀hún ni Godwin Jacob, Olówófẹ́lá Oyèbánjí, Adéfálolú Ayọ̀délé, Tẹ́wàsí Francis, Babátúndé Samuel, Godwin Joseph, Isa Mume, Miracle Solomon, Abraham Kẹ́hìndé, Muhammadu Bello, Muhammadu, Ahmadu Umaru àti Muhammadu Dankai, tí àwọn kan nínú wọn jẹ́ ọmọ ìpínlẹ̀ Kwara nígbà tí apá kan wọn jẹ́ ọmọ ìpínlẹ̀ Èkìtì. tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 6 oṣù kejì yìí ni ọwọ́ tẹ àwọn afurasí ọ̀daràn yìí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò sì dólẹ̀mí olórí Ìyábọ̀ àti Fẹ́rànmi kúrò lákàtà wọn lọ́jọ́ yìí kan náà. ní báyìí wọ́n ti taari àwọn afurasí náà lọ sílé ẹjọ́. lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kejì yìí ní agbèfọ́ba ASP Dàda Ṣẹ́gun mú ìwé ìpẹ̀jọ́ náà lọ sílé ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara, níbi tó ti ṣàlàyé pé àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀tàlá yìí ni wọ́n lọ́wọ́ nínú ṣíṣekú pa ọba Olúṣẹ́gun Àrẹ̀mú. ó ní lẹ́yìn tí wọ́n pa ọba Alaye ọ̀hún tán ni ọwọ́ ọlọ́pàá tẹ̀ wọ́n nílùú Ẹrùkú, tí ọlọ́pàá sì kó gbogbo wọn lọ sí ẹ̀ka tó ń tọpinpin ẹ̀sùn ìwà ọ̀daràn lólú iṣẹ́ wọn tó wà nípìnlẹ̀ náà fún ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.